ẹnikẹ́ni tí ìwọ bá nípa láti ṣe ìrànlọ́wọ́ fún òun náà lẹ́nìkejì rẹ̀ tọ́jú rẹ̀. Zabi Life Saver Foundation àánú lolówó fi rán wa la fi ń sọpẹ́ fọlọ́run àwọn ẹ̀dá tó ń jẹ́ aníparere láyé àwọn èèyàn tá a sì ti ń sọpẹ́ pàtàkì gbogbo olólùfẹ́ wa jákèjádò àgbáyé àwọn tó ń bá wa gbowó ṣètò ìrànwọ́ yìí lọ́nà kan àbí kejì. lóòótọ́ ẹ̀yin gan-an lè jìká tí ò jẹ́ kórí ó jábọ́. lórí ìkànnì Zabi Life Saver Foundation àkàìmọye ènìyàn lọ́lọ́run ti fọwọ́ tọ́ nípa pé ká mú lára bíntín tọ́lọ́run fún wa tá a fi ń ṣàánú àwọn èèyàn tó kù díẹ̀ fún láwùjọ wa láì fi tẹ̀sìn ẹ̀yà èdè àti àwọ̀ṣe rárá. sẹ́ẹ̀rì bọ́lọ́run ṣe ń lò wá lórí ìkànnì Zabi Life Saver Foundation táwọn fúnni níṣẹ́ gbalẹ̀ fúnni lóúnjẹ tá a ti ń sanwó iléèwé àwọn ọmọ tí ò lóbìí àti àwọn ọmọ tó kù díẹ̀ fóbi wọn láwùjọ lọ́pọ̀ ìmọ̀ye ìgbà láti yọjú tá a ti gbóúnjẹ lọ fáwọn tó wà nínú ìhámọ́ táwọn olóyìnbó ń pè ní correctional center lọ́pọ̀ ìgbà tá a bá lọ sílé ìwòsàn fún àbẹ̀wò àti pé ká gba àwọn ènìyàn tí ò rówó san lẹ́yìn ètò ìwòsàn wọn àánú àṣewá púpọ̀ nítorí ohun mèremère ohun tá a máa ń bá pàdé lọ́hùn àti ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn ènìyàn tó ti parí ètò ìwòsàn tí ò rówó san léyìí tágbára wa nìkan ò lè ká gẹ́gẹ́ bí èrò wa ní Zabi Life Saver Foundation àti bí ẹ̀yin olólùfẹ́ wa ṣe ń sọ wípé kọ́wọ́ jẹ́ tó ti lọ síwájú sí i ló já mọ̀ lógun fún gbogbo ẹ̀yin eléyìí ojú àánú jákèjádò àgbáyé wọ́n ràn wá àti jẹ́ kí ètò ìtúbọ̀ tẹ̀ síwájú sí i ẹ jájọ pawọ́pọ̀ lé ìṣẹ́ òun ìyà nínú bíntín tọ́lọ́run fún wa ẹ lè fi ohunkóhun tẹ́ ẹ bá ní sọwọ́ sí ọ́fíìsì wa nílé number 6 Bremer Street Sabo Ṣàgámù Ògùn State tó bá sowó ni ẹ fi sínú àsùnwọ̀n Zabi Life Saver Foundation account níbikíbi tẹ́ ẹ bá wà lágbàáyé account number 579-868-6013 FCMB fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé síwájú sí i lè pe èyíkéyìí àwọn aṣojú wa nílé +234-812-575-4492 tàbí kẹ́pẹ́ +234-708-434-5696 bákan náà ní ẹ lè fàtẹ̀jíṣẹ́ tàbí kẹ́pẹ́ Dr. Zabi gan lórí WhatsApp nọ́mbà wọn +447-440-715-542 ní Zabi Life Saver Foundation àánú ló jẹ wá lógún. a kí wa wípé a káàbọ̀ sórí ètò lẹ́ẹ̀kan sí wípé a kò wojú ọjọ́ ṣe rí mo kẹ́yìn ìyá mo kẹ́yìn bàbá mo kí ẹ̀gbọ́n mo kọ́ àbúrò èmi ọmọ yín olólùfẹ́ yín Dr. Zabi talk show ayé ọpẹ́ yọ̀ṣẹ́ yọlọ́dọ̀ títí yín náà ní agbára lọ́wọ́ Ọlọ́run ayé ọpẹ́ a máa yọ fún wa ni lórí wa lórí ọmọ lórí ọkọ lórí ìdáwọ́lé wa gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ bí a ṣe máa ń ṣe bẹ́ẹ̀ ṣe ń kí mi pé mo kí ètò bẹ́ẹ̀ náà lèmi náà kí n pé a kò bójú ọjọ́ ṣe rí àti lọ sí cup of tea kó tó di pé àgbèrè máa rí wípé go straight to the point òun ni mo fẹ́ fi ṣe ní ọjọ́ títí òní mo dẹ̀ wá promise yín àlòjù fídíò ẹyọ kan ṣoṣo náà gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ mí wípé èmi ò ní ṣìwí ẹ̀yin náà ní ṣì mí gbọ́ mi ò dẹ̀ wá ní jọra mi lójú èyí tí mo gbé wá lọ́jọ́ títí òní ẹ̀yin tí ẹ bá jẹ́ olólùfẹ́ mi tó dẹ̀ jẹ́ pé ìgbà míì wà ìrònú wa máa ń sábà papọ̀ sí ojú kan náà tẹ̀dẹ̀ mọ̀ wípé èmi ò máa ń tẹ aṣọ àgbà mọ́lẹ̀ torí pé mi náà lágbà ńlẹ̀ gbogbo ọ̀rọ̀ lèèyàn máa ń gbọ́ bọ̀ gbogbo ọ̀rọ̀ kan ló lè sí ṣé mo wí ire ẹjọ́ báwo làwọn Yorùbá mi yẹn báwo ló ṣe ń rí ṣé mo ń rí sọ dáadáa torí àwọn ọmọ school mi ẹ mọ̀ pé mo ti máa kọ́ àwọn kan ní school sí bí àwọn Mr. Fatai Ogunribido àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kan rẹ́gísítà kí n lè máa kọ́ wọn ní èdè ìtumọ̀ àti bẹ́ẹ̀ now kí ni mo fẹ́ lò ń bẹ̀ ni wípé gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ wípé mo lágbà ńlẹ̀ mi ò dẹ̀ ní láì kí n tójú àgbà mọ́lẹ̀ èmi náà dẹ̀ fẹ́ dàgbà ju báyìí lọ times bí mo ṣe wà yìí èmi náà máa fẹ́ kọ́mọlẹ́yìn mi náà kan pọ́n mi lé ẹ understand èyí tí mo fẹ́ sọ lọ́jọ́ títí òní àlàyé lèmi fẹ́ ṣe lé lórí mi ò ní fẹ́ jẹ́ ká rí because ṣẹ́ni tá bá wo àwọn nǹkan míì wà bẹ́ẹ̀ pé distraction ní kíní kan náà àwọn nǹkan míì máa bàjẹ́ ju bá ṣe lérò lọ gbogbo wa àgbọn tọ́lọ́run náà a máa ń gbìyànjú ni bọ̀ká kan má lọ jókòó síbi tágọ̀ bá wà ní ọ̀káwa náà ká má lọ máa ṣe bí àgọ̀
something like that. Òun ni irú àwọn nǹkan báyìí, because àwọn ẹlòmíì máa wí pé why tẹ́ dá lóhùn, why tẹ́ sọ̀rọ̀, why tẹ́ máa wò, why tẹ́ máa ṣe kinní kan. No, mo máa ń sọ ní gbogbo ìgbà, èmi ẹyọ kan ṣoṣo, ẹ̀yin bíi 1,000, ẹ̀yin bíi 200, tẹ́ máa gbóhùn èèyàn kan. Ó di dandan kó jẹ́ wípé ẹ̀yin máa gbọ́n ju èèyàn kan ṣoṣo lọ. Afọgbọ́n ọlọ́gbọ́n dẹ̀ ló tún máa ń gbọ́n sí. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀, tẹ́mi bá rí comment, bá ka comment, máa yọ ọgbọ́n nínú ẹ̀. Àwọn èyí tí mo fẹ́ ṣe lónìí náà máa tún yọ ọgbọ́n nínú ẹ̀, bọ̀ ìyẹn tí mo ní gbogbo ọ̀rọ̀ lèèyàn máa ń gbọ́, gbogbo ọ̀rọ̀ kọ́ lèèyàn máa ń fèsì sí. It's not gbogbo ọ̀rọ̀ lèmi máa ń fèsì sí, ibi tí mo fẹ́ lò ń bẹ̀ náà nìyẹn. Èyí tẹ́ bá wá rí wípé mo fèsì sí, ẹ̀yin náà jẹ́ ẹ fi mí láti ìjọmọ ènìyàn. Ẹ má wí pé mo bóyá èèyàn náà need àti ọdún sáà nǹkan tí ibi tí mo ti ń bọ̀, something like that. Bọ̀ ẹ má fi ṣèbínú ṣàbọ̀. Àwọn nǹkan kan wà tó máa jẹ́ wípé tó bá ṣẹlẹ̀ nínú ìrìn àjò yìí, tábà lè dá gbogbo, ló lè jẹ́ èèyàn bíi 10, bọ̀ tó bá jẹ́ ọ̀kan méjì tó bá lè dáhùn bẹ̀, bọ̀ bí ìjà kọ́, bí wípé ọ̀rọ̀ àlùfàṣà kọ́, no, àgbékalẹ̀ gangan, òun gangan ló matter. Understand nǹkan tí mò ń sọ. Òyìnbó tó bá máa discipline nìyẹn, tó máa fún ẹ ní thorough discipline, kò ní sọ fún ẹ pé orí ẹ ò pé o, whereas o dẹ̀ ń lọ sí court, kódà gan ó ń tàn yín lẹ, ó ń lọ ẹ̀wọ̀n gbére, ó ń lọ ẹ̀wọ̀n 8 years ọmọ, kódà gan kó jẹ́ wọn 1 day gan, bọ̀ kò ní bú ẹ pé sórí ẹ ò dá, ọ̀rọ̀ àlùfàṣà kọ́. We go straight to the point. A máa fẹ́ kó yéra wa, òun lọ̀rọ̀ yìí. Now, kéjọ́ mi kó má bàa pọ̀ jù. Mo rí fídíò kan, mo rí pé sísítà mi kan náà, kọ́lọ́run kó ṣe dáadáa fún wọn, mọ́mì mi kan, sísítà mi kan, wọ́n jù sí mi lénìí. At the end of the day, mo rí pé àwọn èèyàn tún ń ju fídíò yẹn sí mi. Mo wá wí pé kí fídíò, the same video, kó lè máa lọ, tó wọ́n lè máa jù báyìí, á jẹ́ pé ó ní meaning. Mo wá lọ click ẹ̀, mo wá lọ gbọ́. Mo wá wò wípé gẹ́gẹ́ bí nǹkan tí mo sọ wípé ó máa dá kémi náà sọ, ọjọ́ wo ni mo fi rí láì máa sọ̀rọ̀ àlùfàṣà, bọ̀ kémi náà kàn ṣàlàyé. Ẹ mọ̀ kí mo sọ fún yín wípé tóyìnbó bá máa díù pẹ̀lú èèyàn, kò ní sọ fún ẹ pé orí ẹ ò pé, kò dẹ̀ ní sọ fún ẹ pé orí ẹ ò dáa. Ṣé ẹ understand nǹkan tí mò ń sọ? Point nǹkan tó mú sílẹ̀, òun náà ló máa lọ, tó máa fi bẹ́ẹ̀ dé court, tí wọ́n máa fi dájọ́ lórí ẹ̀, tó máa fi jẹ́ wípé no, defender yìí ó mọ nǹkan tó ń ṣe. Ṣé ẹ understand? Now, kọ́lọ́run kó ṣe dáadáa fún wa. Mo kí wa lẹ́ẹ̀kan sí pé a kò bójú ọjọ́ ṣeré, ẹ̀yin ìyá mi, ẹ̀yin bàbá mi, ẹ̀yin ẹ̀gbọ́n mi àti àbúrò mi. Ó gbò mí díẹ̀, ó yẹ kẹ́ rí lójú mi, kẹ́ rí nínú ohùn mi, ó ń bọ̀. A dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Gbogbo ẹ̀yin tẹ́ mọ̀ pé afẹ́fẹ́ yìí náà, afẹ́ burúkú ò ní fẹ́ lù wá lágbára lọ́wọ́ Ọlọ́run. Kán má lọ rò pé tàbí mò ń lose weight náà. Ó bá mi ṣe, èmi náà bá fà á, ẹ̀bọ̀ èmi ni mo ṣẹ́gun. Hallelujah. Praise the Lord. Hallelujah. A dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. A dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin Mùsùlùmí. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Bẹ́ẹ̀ náà la kí ẹ̀yin Kristẹni wípé God bless you. Bẹ́ẹ̀ náà la kí gbogbo oníṣẹ̀ṣe wípé àgbò àtọ́ ní agbára ní ọwọ́ Ọlọ́run. Bẹ́ẹ̀ náà ni mo kí gbogbo àwa free thinker wípé a máa ju wa ṣe ọ̀dá òní yọ wà, àdẹ̀níṣìírí, àníṣìísọ, àníṣìílẹ̀ tẹ̀ lágbára lọ́wọ́ Ọlọ́run. Bẹ́ẹ̀ náà ni mo kí gbogbo àwọn tó láwọn táwàkárí tí mo bọ́lọ́run dúró, mo tẹ̀ wá bọ́lọ́run dúró ní mi tẹ̀ wá ṣe nǹkan kankan. Èmi gan tiẹ̀ nígbàgbọ́ lórí nǹkan kan. Ìjọba ènìyàn ọgàn, òun ló jọ èmi lójú. Mo kí yín wípé a kò bójú ọjọ́ ṣeré. Now, èwo ni a ní ká gbéyẹ̀wò lọ́jọ́ títí rẹ̀? Ọ̀rọ̀ bàbá confirm. Yes. Olúwa ní kí n sọ fún yín o, pé tí nǹkan yìí bá ṣẹlẹ̀, kò sẹ́rọ̀ ńbẹ̀ o. Àdúrà gan ò lè ṣe. Àdúrà kò lè ṣe. Òun Ọlọ́run gan máa tún padà lẹ́yìn yín tó bá ṣẹlẹ̀. Tí ó bá ṣẹlẹ̀, kí eku ilé kó gbọ́ o, kó lọ sọ fún toko. Ẹ bá mi gbé déwájú bàbá o. Èmi náà máa ṣí ẹ̀ dọ́dọ̀ wọn. Ṣùgbọ́n kẹ́yìn náà kẹ́ gbé débẹ̀. Bí mo ṣe jí mi pírípírí ni mo jí, ìran yẹn bà mí lẹ́rù. Olúwa ní kí n sọ fún wọn,
kọ́ má wálé o láì jẹ́ wípé gbogbo ibi kí ó jẹ́ kí wọ́n ti lọ bẹ̀bẹ̀, kí wọ́n dẹ̀ rí nítòótọ́ wípé wọ́n gbẹ̀bẹ̀ wọn, tí wọ́n rí nítòótọ́ wípé wọ́n gbẹ̀bẹ̀ wọn, ibẹ̀ ni kọ́ ti lọ bẹ̀bẹ̀ wọn. Mo bẹ̀ yín ìyá, mo bẹ̀ yín bàbá, because ẹ rí àwọn videos mi wà, mi ò dẹ̀ lè dá yín lẹ́bi, kò yé yín sí, bọ́ ó níwájú oúnjẹ jẹ́ oúnjẹ yín ọ̀ǹda sọ òun ni eléyìí. Mi ò ní fẹ́ bóyá kẹkàn gbẹ pé ṣẹ́ni tó sọ̀rọ̀ lélẹ̀, ṣẹ́ni tó no, nǹkan tó ń sọ yẹn gangan màá bẹ̀ yín ẹ wo tèmi, ẹ jẹ́ torí Ọlọ́run, ẹ ro tiẹ̀, ẹ wọ́lá tèmi, bí mo ṣe kéré tó níwájú yín, mo bẹ̀ yín ni. Mo kúnlẹ̀ fún ẹ̀yin ìyá mi, mo kúnlẹ̀ fún ẹ̀yin bàbá mi. Ẹ jẹ́ ká gbọ́ nǹkan tó, because ọ̀rọ̀ tó tìk gan ni o. Ọ̀rọ̀ tó jẹ́ pé àwọn nìkan kọ́ ló máa, tí a bá sọ, àwọn nìkan kọ́ nìtumọ̀ yẹn máa yé. Ó máa yé a lot of people. Understand nǹkan tí mo ń sọ. Ọ̀rọ̀ tó ní kìmí máa jáde nínú ẹ̀ tí ò yé àwọn kan. Understand sí. Ọlọ́mọ kinní kan ló máa ń ju pọ́npọ́ fún ìyá ẹ̀, ló máa ń ju, ẹ bá mi parí ẹ̀. Ọmọ sàn, mo gbàgbé ni, kò ṣe pé mi ò mọ̀, torí mo mọ̀ pé àwọn kan máa ti lọ fi mí máa rẹ́rìn bẹ́ẹ̀ yẹn. Àwọn tó jẹ́ pé wọ́n yìí máa ń ṣe nìyẹn, wọ́n máa ti lọ fi mí máa rẹ́rìn, wọ́n lè máa ta ìbẹ̀rín kankan síbẹ̀ yẹn. Ọmọ sàn ló máa ń kó pọ́npọ́ báyẹ̀. I'm a teacher of Yoruba. Àwọn àtúmọ̀ Yorùbá mi wà ní ọmọ sàn ló máa ń kó pọ́npọ́ báyẹ̀. Nínú fídíò yìí pẹ̀lú nǹkan tí arákùnrin yìí sọ, ló máa mú pọ́npọ́ bá àwọn ẹlòmíì, tó ti yé yín sìn, so that irú ẹlòmíì tó bá nírú àdìsọ́kàn yẹn lọ́jọ́ míì, ìtumọ̀ nǹkan tèmi ṣe fẹ́ sọ̀rọ̀ sórí fídíò yìí gangan nìyẹn. Not only this, our pastor nínú Olúwa, kọ́lọ́run jẹ́ kẹ́mi wọn gùn, kọ́lọ́run bá wa ṣe dáadáa fún wọn. It's not because of daddy wa, but because of àwọn tí nǹkan báyìí ti ṣẹlẹ̀ sí, tó ọmọ wọn ń wé ọjọ́ ọ̀dà tó fẹ́ gbégbà, tó ọmọ bọ́ ẹ fẹ́ sọ, wọ́n máa lo irú opportunity yìí sìn láti bọ́ta. Ó lè má jẹ́ lórí ayélujára, ó lè jẹ́ lórí bóyá lórí WhatsApp or lórí other platform, ṣe ti understand sìn. Torí ẹ̀ mo máa bẹ̀ yín wípé ẹ jọ̀ọ́, ẹ jẹ́ ká ṣe cup of tea. Mi ò play nǹkan kan mọ̀ bó kan ní ẹ wò, mo ti ṣe tèmi síwájú, ẹ̀yin náà ṣe cup of tea, ẹ jẹ́ ká gbọ́ kíní. Mi ò wá ní play gbogbo ẹ̀ tán, tí bá ti kàn máa jẹ́ tó bá ń débi àwọn ibi tí mo fẹ́ sọ̀rọ̀ lé lórí, máa dá dúró láti lè máa sọ, because mi ò ní lè play ẹ̀ tán kí n ṣẹ̀ṣẹ̀ tó wá dá padà sẹ́yìn. Ẹ ṣé gan ni pẹ̀lú àyè tí ẹ gbà mí. God bless you. Ẹ jẹ́ bá mi share, ẹ bá mi fi comment sílẹ̀, bẹ́ẹ̀ ṣe kí mi pé mo kú o. Ètò bẹ́ẹ̀ náà ni mo kí yín pé ẹ kú ojú ọjọ́ ṣeré níbikíbi tí ẹ bá wà. Gbogbo ẹ̀yin tẹ́ máa ń ju fídíò sí wa, mo dúpẹ́, mo mọ̀ lóore. God bless you, one love. Now. Tí wọ́n bá wá ilé, ẹ̀wọ̀n ní straight. Ẹ̀wọ̀n táwa ń sọ yìí, ó ṣeé ṣe gẹ́gẹ́ bí ohun tí mo rí ní ìparí ìran yìí, pèsè wọn ò ní immunity kankan fún odindi ọdún 8 tí President Bola Ahmed Tinubu tó máa fi parí oyè wọn. Bẹ́ẹ̀ ni ohun tó Olúwa fi ràn mí nìyẹn, torí pé mo rí pé wọ́n tì wọ́n wálé. Mo dẹ̀ rí wọ́n wọlé, kò tiẹ̀ ń ṣe airport lọ ti mú wọn, wọ́n wálé, wọ́n dẹ̀ ṣe tòkú tó fẹ́ wá ṣe. Ṣùgbọ́n níbi òkú gangan, òun làwọn olóró ti dé o, wọ́n dẹ̀ mú wọn. Ibi tí mo rí ìran yẹn mọ́ nìyẹn, tí wọ́n gbé wọn lọ. Mi ò rí òpin ẹ̀, wọ́n gbé wọn lọ. Náà níwọ̀nba nǹkan tí àwọn dádì tán sọ, ṣé rí nípa ọ̀rẹ́ pé Chief Sunday Igboho ń bọ̀ ní ọ̀bọ̀nlé. Àwọn tó bá jẹ́ olólùfẹ́ mi, tá jọ súnmọ́ra, tó jẹ́ pé wọ́n máa ń pè mí, tá máa ń sọ̀rọ̀. Mo ní àwọn grandma, grandpa, àwọn tí a jọ jẹ́lẹ́gbẹ́, most gan èmi mo kéré jù, àwọn àǹtí mi, àwọn dádì mi.
tó máa ń bá mi sọ̀rọ̀. Ọ̀rọ̀ yìí a ti sọ, àwọn èèyàn ti pè mí púpọ̀. Ṣó ti yé yín sìn? Mo dẹ̀ fi Ọlọ́run búra. Chief Sunday Igboho náà a sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí. But Chief Sunday Igboho àwọn náà ní life wọn. Chief Sunday Igboho náà ní ìyá ẹ̀. Chief Sunday Igboho ló ní ara wọn. Chief Sunday Igboho lè decide fúnra ara wọn wípé nǹkan tó wù àwọn láti ṣe leléyìí. Understand nǹkan tí mo sọ, but mo mọ̀ wípé ẹ má gbàgbé wípé àwọn tó wà ní environment Chief Sunday Igboho ọ̀hún kì í ṣe ọ̀dẹ̀, wọn dẹ̀ kì í ṣe àgọ̀. Mi ìdẹ̀rù pé bóyá èèyàn kan ó máa front wípé máa lọ mò ń wẹ̀ yẹn náà. Bó tó bá ti jẹ́ nǹkan tó wù wọ́n ni, tó wù ẹlẹ́dàá wọn, ó kù ká fi àdúrà ká fi ràn wọ́n lọ́wọ́. Now, tí èèyàn kan bá wá dìde tó bá lọ́lọ́run ló sọ fóun, àwa gan tó jẹ́ wípé common sense ló gbé àgbékalẹ̀ sílẹ̀, just common sense. Káwa náà sọ pé Ọlọ́run wa ló sọ fún wa náà nìyẹn. Mo ní grandma kan tó pè mí láti America, méjì láti America, mo ní mẹ́ta tó pè mí láti UK. Àwọn ti Nàìjíríà náà wà ń bẹ̀. Àwọn ò sọ wípé wòlíì ló sọ fún wọn. Àwọn kò ń grandma tó tiẹ̀ wà l'Amẹ́ríkà yẹn, àwọn sọ wípé àwọn ti pe Kóìkí. Àwọn dẹ̀ rí pé òkè bóyá Kóìkí máa busy, bóyá lè sọ fún wọn tàbí kò sọ fún wọn, bọ̀ obìnrin lèmi, àwọn tún pa àwọn ẹlẹgbẹ́ wa kan, bóyá wọ́n pa wọ́n padà, bóyá àwọn ògbé kọ̀ kíníkan, you know, wípé bọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ yìí, pẹ̀lú gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀, náà fi sọ. Téèyàn kan bá wá dìde ńsìn, tó bá jẹ́ wípé nǹkan yìí ó jẹ́ nǹkan bíi 6 months ago, ìránṣẹ́ Ọlọ́run kan ti wá dìde wípé nǹkan báyìí o, Chief Sunday Igboho ẹni lọ́kàn ẹ fẹ́ ṣe, èèyàn kan ò tí ì gbọ́ngbà yìí. Bí mo ń bá yín sọ̀rọ̀ yìí, wọ́n ti ra màálù lọ bí ilẹ̀ bí ẹni. A ti ra aṣọ, a ti gbaṣọ, ẹlòmíì gan ti rán aṣọ ẹ̀ gan. Ọdún sáà nǹkan tí mò ń sọ. Èèyàn kan wá sọ pé èmi ò ní kò rí iṣẹ́ bẹ́ẹ̀. Ẹlòmíì lè máa ṣe nǹkan lọ́gán ní pátí tó fẹ́ ṣe lọ́la yìí. Àwọn lálàá Ọlọ́run fi hàn àwọn wípé sún pátí yẹn síwájú. Tó dé bàjẹ́ ìpé bóyá ó máa ṣe nǹkan kan bá máa ṣẹlẹ̀ tó bá ṣagídí, something like that. Bóyá jẹ́ ká fi ọ̀rọ̀ Ọlọ́run sọ fún mi ká fi máa fi ìjáyà sínú live ara wa. Understand nǹkan tí mo sọ, ká fi máa fi ìjáyà sínú live ara wa. Gbogbo wa pátápátá la mọ̀ wípé without pé Ọlọ́run sọ fún wa, àwa gan ní common sense wípé nǹkan yìí kọ́lọ́run kó ṣàánú ni, àdúrà ti ń lọ, àdúrà ni. Ìgbà tẹ́ni tó ní nǹkan bá sọ wípé nǹkan tó lè múnú òun dùn nìyẹn, àdúrà ló kù, is not wípé kí a wá bẹ Ọlọ́run ni. Èyí tẹ́yìn wá sọ wípé Ọlọ́run sọ fún yín tó bá lọ 8 years tí Tinubu máa wà ń bẹ̀, tó bá máa lò ń bẹ̀, ẹ̀yin ò rí nǹkan kan láti lọ sọ fún Ọlọ́run. Mo dẹ̀ mọ̀ wípé ẹ wà nínú struggle yìí pẹ̀lú wa. Lọ́jọ́ kìíní àná tọrọ ọ̀rọ̀ Ọjọ́ta àkọ́kọ́ tó máa wà, ẹ̀yin náà pẹ̀lú àwọn tó ń ṣe rálẹ̀, pẹ̀lú àwọn tó ń fún àwọn èèyàn ní confidence wípé kán lọ sẹ́, tán fi mú àwọn bàbá ògbóni àgbáyé, tán fi mú wọn, tán fi mú àwọn òye òòṣà, tán fi kó àwọn èèyàn nígbà yẹn. Àdúgbò òbí tẹ wà ń bẹ̀ yẹn, mi rò pé ju 1 hour tẹ máa kò lè pé under 30 minutes gan lẹ máa fi wọ mọ́tò débẹ̀. And before then, kò ń ṣe pé Ọlọ́run sọ fún wa wípé a gbọ́dọ̀ ṣe Yorùbá nation, ẹ̀yin náà wà ń bẹ̀ ńgbà náà 100% lẹ fi wà pẹ̀lú wa. Ẹ ti ga tán báyìí sí yìí o, nínú fídíò yìí tí mo fẹ́ máa play lọ, ìtàn tẹ́ gà yìí ó ti pọ̀ jù, ó dẹ̀ wá hàn, ó hàn gan ni. Bó tẹ́ bá wá ga tán, ẹ fi wá sílẹ̀, ọkẹ́ fi ṣe Sunday Igboho sílẹ̀. Èyí tẹ́ ẹ̀jẹ̀ tí wọ́n fi ń gbé sáyé yẹn lẹ́ mọ nọ́mbà wọn, ẹ mọ kìnnìkan wọn, àìmọye ẹni tó ní opportunity láti lè wá sọ sórí ayélujára, tó hàn sọ sórí ayélujára, tó jẹ́ kí wọ́n pè wọ́n one way or the other. Wáì táwa Yorùbá, wáì tá à ń ṣe báyìí, ẹ tún wá ní kán lọ bẹ̀. Ẹ jọ̀ọ́ sà, tí Chief Sunday Igboho bá fẹ́ lọ bẹ̀ Bọ́lá Ahmed Tinubu, bàbá confam láti bá Chief Sunday Igboho lọ, ẹ láti jọ lọ nítorí ẹjọ́ commit crime dẹ̀ sọ pé kó lọ bẹ̀bẹ̀ fún yẹn, ẹjọ́ gbogbo wa lájọ commit ẹ̀. Because mi mọ nǹkan tí Chief Sunday Igboho ṣe ń sìn, tẹ ẹni kọ́kọ́ lọ bẹ̀bẹ̀ náà,
ó ń láti make sure pé òun bẹ̀bẹ̀, tí ò bá bẹ̀bẹ̀ kó make sure pé ó ń forí jì. Ìjọba Tinubu Chief Sunday Igboho ò mà tí ì ṣe nǹkan kan. Ìjọba Tinubu mà kọ́ ló fi Chief Sunday Igboho lẹ̀ ní Kútọ̀nù, tàbí ẹ mọ nǹkan tó ń ṣẹlẹ̀ ni, ẹ mọ bí ó ṣe ń lọ ni, ẹ mọ bí géèmù náà ṣe ń lọ ni. Ìjọba Tinubu mà kọ́ ló fi Chief Sunday Igboho sílẹ̀. Kí ló wá fẹ́ lọ bẹ̀jọ, kí ló ṣe pẹ̀lú ìjọba Tinubu? Now ẹ jẹ́ ká máa gbọ́ lọ. Ibi tí mo yìí ń lọ gangan mi ò tí ì débẹ̀, mi tiẹ̀ tí ì débẹ̀ rárá. Pé ó ṣeé ṣe kẹ́kọ̀ọ́ gbogbo ọdún méjèèjọ tí President Bola Ahmed Tinubu tó máa lò kí òun retí kankan máa wà o. Kò dẹ̀ sẹ́ni tó lè dún pẹ́kẹ́, bẹ́ẹ̀ ni kẹ́ni bá dún pẹ́kẹ́ ó máa bà lọ bẹ́ẹ̀ ni, tí kò sí ohun tó fẹ́ ṣẹlẹ̀. Kò sí ìjọba Amẹ́ríkà ẹ gbà wá o, kò sí yẹn o. Bàbá Sunday Igboho, Olúwa rán mi sí yín. Bẹ́ẹ̀ bá mọ̀ pé ẹ fẹ́ wálé, pé ẹ fẹ́ wá sìnkú màmá yín àbí whatsoever tó ń pẹ́ fẹ́ wá ṣe, ẹ lọ túbá ní gbogbo ibikíbi tó jẹ́ kẹ́ ẹ ti túbá o. Kẹ́ ẹ dẹ̀ rí wípé wọ́n gba ẹ̀bẹ̀ yín. Ọ̀rọ̀ agbára ò ràn mọ́ o. Tẹ́ ẹ bá wọlé sí Nàìjíríà yìí láì ṣe ohun tí Ọlọ́run fi wọ̀n mí yìí. Títí yín náà wà ń bẹ̀. Ẹ̀yin aráalé, ẹ̀yin ìyá mi, ẹ̀yin bàbá mi, ẹ máa rí wípé títí wọn wà ń bẹ̀. Níbi tán bá ti ṣẹ̀ṣẹ̀, gbogbo kíbi tán bá ti ṣẹ̀ kán lọ túbá, tí máa yí gangan wà ń bẹ̀. Lọ́dọ̀ ti tèmi, anybody ló lè come into ọ̀rọ̀ Yorùbá nation, anybody náà ló lè jáde. Tó bá di lọ́la, tó bá wù mí kí ní mo ṣe fídíò kan tí mo ní mo ti wà nínú under Obi, ìpè èmi náà ti di obedience. Kí ló fà á tí mo fi dà? Kí ni mo sọ? Kí ló fà á tí mo fi gbà fún obedience? Lẹ́yìn fídíò eléyìí tí mò ń sọ̀rọ̀, ẹ lọ wo kí ni reason tí mo sọ. Torí ẹ̀ tó wà bọ́ mi ò sọ pé mo kúrò nínú Yorùbá nation. Torí nǹkan tó ń gbé sọ́wọ́ sí ó yàtọ̀ sọ̀rọ̀ olóṣèlú. Tí bá sọ wípé mo gbà fún, ṣó ti yé yín? Tí bá fẹ́ pé òkè gan, mo di lọ́la, mo ní mi ṣe Yorùbá nation mọ̀, ṣé mo sign life kìíní kan sọ́dọ̀ Yorùbá nation? No! Bọ̀ mi ò gbọ́dọ̀ sọ pé mi ò ṣe Yorùbá nation mọ́, torí pé àtijọ́ jẹ àtijọ́ mu. Gbọ́dọ̀, àyàfi tó bá yẹ pé o ṣe pẹ̀lú ipò wá nǹkan kan wá sí ìrìn àjò yìí ni. Bọ̀ tó bá ṣe torí pé mo ní ìgbàgbọ́ pọ̀ níbi tó dé yìí, ìdí kan sí ìdí kejì ló fẹ́ mú mi kí n ṣe gáfárà. Good, fine. Tẹ́ bá sọ wípé ti bọ́ lóṣèlú lọ, no, ìyẹn ò lè kò ṣe. Gbogbo àwọn tó ti bọ́ lóṣèlú lọ ńkọ́? Bó ṣe wọ flight tán wọ gbogbo ẹ̀ tán mú títán jẹja, àbọ̀ èkó wọn náà ìbá padà rí náà. Ẹ understand sí. Bọ̀ ẹ má wá sọ wípé téèyàn kan bá dún pẹ́kẹ́ nínú ìjọba tí Tinubu ń ṣe yìí, ó ń ṣe mí, ò ń gbà mí, ò ń sọ wípé oh my God, àwa Yorùbá, Pé kẹ́ ẹ ṣe, tẹ́ bá mọ̀ pé ẹ fẹ́ wá nítòótọ́, mo dẹ̀ fi Ọlọ́run búra ẹni tó rán mi. Ṣé àwọn pé èní yìí ni ẹlẹ́ẹ̀kejì, mo ti sọ ní ọdún tó kọjá wípé ẹ padà sílé. Ẹ̀yin lè máa sọ fún. Ẹ lọ bẹ Tinubu. Kọ́ lọ bẹ Tinubu. Kí ló ṣe fún Tinubu sà? Kì í ṣe pé mò ń ṣiṣẹ́ fún Tinubu. Kí ló ṣe fún Tinubu sà? Kò dẹ̀ ṣe wípé bóyá fídíò tí mò ń ṣe yìí bóyá owó kan mo fẹ́ fi gbà. Ọlọ́run ti jẹ́ kí ayé mọ̀ mí o. Ayé dẹ̀ mọrú ẹ̀dá tí mo jẹ́. Ìran nìkan mi ò fi ń ṣeré. Bí n bá ṣépè fún yàn, màá sọ fẹ́ni ẹ pé má wọrí, a sì lè clear. Ṣùgbọ́n tí n bá sọ ìran tí ẹni tá a sọ fún, Bàbá Sunday Igboho, mo ti sọ lọ́dún tó kọjá o. Pé mo change ọ̀rọ̀ mi látijọ́ tí mo ti sọ. Olúwa tún sọ ẹlẹ́ẹ̀kẹta nìyí. Olúwa ní ṣùgbọ́n ó ní àwọn tí wọ́n ń darí orílẹ̀-èdè yìí tó jẹ́ Nàìjíríà, ó ní wọn ò ní jẹ́ kẹ́ ẹ lọ lọ́wọ́ òfo.
mo dẹ̀ béèrè gẹ́gẹ́ bí ìránṣẹ́ Ọlọ́run nǹkan tó ń pè ìránṣẹ́ Ọlọ́run ni ó máa ń dùn mí nígbà táwọn èèyàn bá ń bú wa wípé ta ló sọ fún ẹ níbo ló ti rí who tell you àwọn Ọlọ́run sọ no I am a prophet of God yeah mi sọ̀rọ̀ rí kó fèlì rí jẹ́ kí n tún sọ fún ẹ mi ò fẹ́ mọ bí Nàìjíríà ṣe lóun gbá bọ́ọ̀tù èyí tó ń gbá lọ́wọ́lọ́wọ́ yìí sẹ́ wọ́n máa padà wálé láì mú nǹkan kan wálé ni ohun tó Olúwa fi ràn wá ni mò ń sọ fún ẹ bẹ́ẹ̀ ni Olúwa dẹ̀ ṣe ń dúró lórí pé àlóhun ti gégùn fún Nàìjíríà ṣe lórí àwọn ohun gbogbo tá à ń sọ yẹn wọn ò lè kó ṣàṣeyọrí níbẹ̀ until they go back to the foundations. That is why ló ṣe rí pé ọ̀rọ̀ football or whatsoever wọ́n máa padà wálé gbẹ̀yìn ni láì mú nǹkan kan wálé no matter bó ṣe ní agbára tó láti lè sa eré yẹn ṣùgbọ́n wọn ò ní mú nǹkan wálé. ìkẹrin adẹ̀bèrè lọ́wọ́ ẹ̀ ókè Olúwa ó ti sọ ti kínní ó ní Nàìjíríà máa pín ìkejì Yorùbá máa jáde láàrin ìkẹta ó láwọn tó wà ń bẹ̀ tó pera wọn lólórí wọn ò ní jẹ́ ká lọ ìwọ náà dẹ̀ rí bó ṣe rí pé no be small thing tó bá fẹ́ jẹ́ ká lọ ni wọ́n á ti jẹ́ kí Biafra lọ ládùúrú bó ṣe ó mọ ọdún tí Biafra ti ń jà ní Biafra ti ń jà ti pẹ́ nígbà yí ojúkú wọ́n ti jà wọn ò jẹ́ ọ lọ kó lè rí bó ṣe tíìkì tó àwọn màmá mi tó wà ń bí àwọn olóyè èèyàn lèmi ń bá sọ̀rọ̀ mi ì bá wọn tí ọpọlọ wọn ti dà kejì ni mo tún ti bá wọn sọ̀rọ̀ pé bàbá báwo ni wọ́n dẹ̀ kí mi dáadáa a máa gbàdúrà fún yín ṣùgbọ́n kó má jẹ́ ti àwọn tó bú mi lánàá ń jẹ̀yà lónìí o kejì ni mo tún ti bá wọn sọ̀rọ̀ pé bàbá báwo ni wọ́n dẹ̀ kí mi dáadáa a máa gbàdúrà fún yín ṣùgbọ́n kó má jẹ́ tiwọn nìkan tó pé ó lè ṣeé ṣe káwọn kan lọ máa sọ pé ó yá kó máa lọ́lé ó yá ilé máa lọ́lé kò sóhun tó máa ṣẹlẹ̀ bàbá ẹ má jẹ́ ó tàn yín o ẹ má jẹ́ ó tàn yín o òun ni mò ń sọ yìí pé mi ò ní tàn yín no matter bí Yorùbá nation wọ́n ṣe padà da irú èmi gan tó wípé nígbà tí mo ní ìṣòro mo wá bá wọn ò dá sí ìṣòro mi. ẹ máa gbọ́ ibi tá à ń lọ gangan leléyìí o ibi tí èmi ń lọ gangan leléyìí ṣe rí gbogbo èyí tí mò ń sọ tẹ́lẹ̀ yẹn preamble ni mo wá ń wò ó pé ṣé mi ò ti forward ẹ̀ ṣé mi ò ti kọjá ẹ̀bọ̀ mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ibi tí mò ń lọ gangan leléyìí. now òun ni mo máa sọ lénìí yìí mo pe bàbá Sunday Igboho mo ní ẹjọ́ o nítorí gbogbo wàhálà yìí even àwọn ará àdúgbò gan pariwo pé tí wọ́n bá wó ọ̀dọ̀ mi lówòrò lọ́ bá wó ṣọ́ọ̀ṣì mi yẹn lówòrò nítorí wàhálà tí mò ń fa ni. ó kún díẹ̀ gan tí wọ́n ti ná bọ́lé tèmi gan fúnra mi kémi tètè ya kó ẹrù mi á dẹ̀ pé wọ́n ẹ ràn wá lọ́wọ́ bó tiẹ̀ di pé kọ́ tiẹ̀ bá wa sọ nínú program káwọn èèyàn lè dáwó fún wa ọlọ́pẹ́ Kóìkì kó ṣe ń kọ́kan ládùú bí mo ṣe tó lórí ọ̀rọ̀ Yorùbá nation àwọn èèyàn kan ti béèrè lọ́wọ́ mi bàbá ṣé torí pé yẹn lè ṣe sọ̀rọ̀ náà kì í ṣe nítorí ìyẹn o. ládùúrú bọ́n ṣe tó lórí ọ̀rọ̀ Yorùbá nation ẹ pé bàbá kan fún yín lówó bàbá lòun ò lówó lọ́wọ́ wọ́n pe Kóìkì ṣé Kóìkì gan lówó ọmọ Yorùbá mélòó ló ní owó láti ẹ̀yìn ìgbà tán ti mú Chief Sunday Igboho èló ló wọnú àkáǹtì gbogbo ẹ̀yin tẹ́ ṣì ń ronú báyìí èló ni contribution yín sà nínú ọ̀rọ̀ journey tá a ṣe yìí bẹ́ẹ̀ ṣe ń pariwo náà làwọn èèyàn kan náà ń pariwo bẹ́ẹ̀ ṣe ń pariwo làwọn chọ́ọ̀chì kan náà ń pariwo bẹ́ẹ̀ ṣe lùzí mọ́tò náà làwọn èèyàn kan náà lùzí mọ́tò àwọn èèyàn kan lùzí ọmọ lórí ọ̀rọ̀ journey yìí àwọn èèyàn lùzí ìyàwó ẹlòmíì lùzí ìyá ẹ̀ ẹ̀mí gan ti lọ sí lórí ọ̀rọ̀ journey tá à ń sọ yìí ìyẹn lè máa fi mọ̀ wípé kí Ọlọ́run kó dá oníkálukú lẹ́jọ́ pẹ̀lú iṣẹ́ ọwọ́ ẹ̀ nǹkan tó oníkálukú bá wá èrò oníkálukú ṣé yẹn wá pẹ̀lú nǹkan téèyàn láti sọ wípé ká ṣé èèyàn mélòó ṣáwa ọmọ Yorùbá yìí náà ní ṣé Chief Sunday Igboho ní owó kan nínú búkà nínú ilé ẹ̀ tó fẹ́ lọ gbé jáde pẹ̀lú àdúrò nǹkan tí màá yẹn tó jábọ́ ní ọwọ́ ẹ̀.
but èmi ń follow due process Ọlọ́run. Ohun tó sọ fún mi bó ṣe ní kí n ṣe gbégbèsè mi ni mo ṣe ń gbé. If not ni èmi gan á ti tẹ́ látijọ́ yìí. Ó mọ ọ̀pọ̀lọpọ̀ wòlíì tó ti tẹ́ ni nítorí pé mi ò mọ̀ bóyá Ọlọ́run ló ń sọ fún wọn. Tó kò máa dédé bọ́ta wọ́n á wá máa sọ jágọ̀nsì. Àdéhùn ọjọ́ máa fail wọ́n á dẹ̀ tẹ́ lójú ọmọ aráyé. Èmi ò tí ì tẹ́ lójú ọmọ aráyé o nítorí pé Ọlọ́run ló rán mi. Mi ò wá sọ táwọn èèyàn bá ń bú mi mo máa ń gbọ́ tó ń bú mi ọmọ ò kíá. Ṣùgbọ́n àwọn tó bú mi lánàá wọ́n ti ṣẹ̀sín lónìí. Ọlọ́run tiẹ̀ ní jẹ́ ká ṣẹ̀sín tó ráwọ̀ ọ̀bù yín. Ọ̀pọ̀lọpọ̀ ní àbí torí pé àwọn ò help gbà tẹ́ ẹ̀ help mi ṣé mi ò padà kọ́ chọ́ọ̀chì tí mo fẹ́ kọ́ ni. Mo dẹ̀ kọ́ láàárín oṣù 5 and I spent close to 67 million naira. Ṣé gbọ́ 67 million naira láàárín oṣù 5. Kí lẹ wá ẹ̀pọ̀ ọmọ Yorùbá fún gbà yìí? Ẹ̀yin gan ló yẹ kẹ́ pẹ̀lú àwọn tó máa sponsor ọ̀rọ̀ Yorùbá nation yìí. Mo fi Ọlọ́run tó lẹ̀mí mi mo fi búra tí mi ò bá lè dárúkọ gbogbo èèyàn máa dárúkọ Mr. Fatai Ogunribido. Eléyìí ò ń ṣe nǹkan tó pẹ́ ọ̀rọ̀ 3 weeks ni mò ń sọ yìí. Èní tí mò ń ṣe program yìí èní ni on the tẹ́ni ò bá jẹ́ èní ní 24 January 2024. Kò yẹ yín sìn kí ló fa ẹkún tí Mr. Fatai ń sun? À ń wá owó ní left and right. Ṣé mo ní kí o sún dé ara ògiri kó wá máa béèrè owó lọ́wọ́ àwọn tó ń sọ tẹni tí ò tẹ́ kó béèrè owó lọ́wọ́ ẹ̀? Kò ń ṣe owó tó fẹ́ fi ra gàrí sílé fúnra ẹ̀ o. Kò ń ṣe owó tó fẹ́ fi sanwó school ọmọ ẹ̀ o. Owó lórí ọ̀rọ̀ Johnny ọ̀rọ̀ Yorùbá nation yìí náà ni o. Because tó bá lọ ṣe paper work eyín nìkan ò ṣe náà. Bàbá Akíntóyè bọ́n ṣe wà yẹn ní January tá wà yìí. Bàbá Akíntóyè I'm very very sorry. Àmì ò ní tọ́délẹ̀ mo ti bọ̀. Agogo tight fún wọn. Bàbá ná owó ara wọn more than nǹkan tó yẹ kán ná. Ókè níbi tó dé ń sìn bàbá ẹ̀ ṣẹ̀ parí ìwé kan ni. Bóyá màá gbé ẹni tó ń bá wọn táyè máa gbé wá sórí program mi náà. Owó ìwé yẹn ò ní fi sínú àkáǹtì bàbá tó wà ní Nàìjíríà wọ́n máa ti fi sí àkáǹtì bàbá because bàbá kó wọ́n má wọnú àkáǹtì wọn orí ọ̀rọ̀ Yorùbá nation yìí ni. Tádé nídìí owó èèyàn fẹ́ lọ sí meeting ó fẹ́ lọ bá èèyàn ó fẹ́ ó fẹ́ fúnyàn ní envelope ó fẹ́ lọ so many things. Ṣé tó bá jẹ́ mi ni mo rin irú yẹn owó mi ni kí n fi máa ṣe. Èèyàn mélòó ló dá owó? A ṣẹ̀ṣẹ̀ ń kó kí ló ń porúkọ ẹ̀ papọ̀ together. Umbrella YSDM wípé òkè papọ̀ together so that àwọn tó nígbàgbọ́ lórí Johnny yìí tó mọ̀ wípé a lè parọ́ fún wọn a ṣe fẹ́ bẹ̀rẹ̀ sí ní máa tún campaign fún wọn pé ẹ bá wa fowó sí i kí ni yìí ṣì ń lọ òun lẹ́yìn náà 60 something tẹ́dẹ̀ ṣe ń sọ wípé ẹ̀ ń béèrè help lọ́wọ́ Chief Sunday Igboho ẹ̀ ń béèrè help lọ́wọ́ ọmọ Yorùbá títorí ẹ̀ ń sìn ọ́n láti lọ bẹ Tinubu torí pé Ọlọ́run tí yín ti sọ wípé ó dìgbà tán bá bẹ kí ló ṣe Ọlọ́run yẹn ò rí wípé Chief Sunday Igboho ò ṣe Tinubu ni tàbí tí Tinubu bá fẹ́ dá sẹ̀ríà fún Chief Sunday Igboho ṣé Ọlọ́run yẹn ò lè dá sẹ̀ríà fún Tinubu? Just common sense lélẹ́yìí o ṣé Ọlọ́run yẹn kò lè dá sẹ̀ríà fún Tinubu? Ta ló ń ṣe ìfẹ́ ara ẹ̀ ta ló ń ṣe ìfẹ́ Ọlọ́run because ó dàbí pé Ọlọ́run ta ní nílẹ̀ Yorùbá àti ní gbogbo àgbáyé Ọlọ́run oríṣiríṣi ni and this kò ṣe judgement yẹn ní the same thing. Ọlọ́run tí ń yàtọ̀ Ọlọ́run tèmi yàtọ̀ Ọlọ́run tẹ́lẹ̀ yàtọ̀ Ọlọ́run tẹ́lẹ̀ yàtọ̀ torí ẹ̀ lẹ máa sọ pé àwọn ẹlòmíì jáde ọ̀rọ̀ míì náà wá sọ because kò tẹ́yìn rí àwọn òrí ẹlòmíì ń sìn ó kàn máa ní Ọlọ́run sọ fóun tó bá ń bọ̀ kó lọ ṣe sàárà kó máa lọ everything máa wà okay. Ọlọ́run tiẹ̀ ní kò tiẹ̀ ní ìdí sàárà dàbí sọ Ọlọ́run oríṣiríṣi ló wà bòyí tẹ̀ ń sọ yìí ń sìn
ẹ ń challenge, ẹ ń accuse ọmọ Yorùbá ni. Ẹ béèrè owó lọ́wọ́ Chief Sunday Igboho wípé kán help yín, ó tún wá láwọn ò lówó, ó ní kẹ́ lọ bá Kóìkì gan fúnra rẹ̀ gan kò turn up, kò lè help, and Kóìkì ò dẹ̀ lè tọwọ́ sínú àpò ara ẹ̀. Kóìkì ó fẹ́ announce ni wípé kán wá help church. Wọ́n àgbọ́rọ̀ church sórí ọ̀rọ̀ ọjọ́ nìyí náà, àgbọ́rọ̀ ilé babaláwo sí, àdẹ̀gbọ́rọ̀ aláàfáà sí wípé a fẹ́ sponsor church. No, nǹkan tó ṣe wá nílẹ̀ Yorùbá ju gbogbo yẹn lọ. Ọ̀rọ̀ ilé-iṣẹ́, ọ̀rọ̀ company, ọ̀rọ̀ ipa fẹ́ sílé iṣẹ́ ńlá lẹ̀ káwọn èèyàn kan máa ṣiṣẹ́, òun ló kù. Ọ̀rọ̀ ṣọ́ọ̀ṣì ti tó, enough is enough. Ọ̀rọ̀ mosque ti tó, ọ̀rọ̀ ilé babaláwo ti tó, enough is enough níbi tá a bọ́rọ̀ dé ń sìn. Náà. Láàárín oṣù 5 nígbà tí Ọlọ́run gbé ìrànlọ́wọ́ ẹ̀ dìde, ìgbà tẹ ní pé kò sí ìrànlọ́wọ́ tó wò yẹ táwa náà dẹ̀ mọ̀ pé owó yìí wà lọ́wọ́ yín, èlò lẹ fẹ́ fún mi, mo dẹ̀ ti kọ́ tán gan, mo ti. Imagine tó mọ̀ wípé owó yìí wà lọ́wọ́ yín nígbà tí Chief Sunday Igboho wà ní Kútọ́nù nìyẹn o. Kódà gan kó má jẹ́gbà tó wà ní Kútọ́nù, everybody 90% of people kàn wá connection láti lọ pàdé máa yẹn, láti mọ̀, láti lè gbowó lọ́wọ́ again. Oníchọ̀ọ̀chì wá, onímọ́ṣáláṣí wá, oníkìnìkan wá, kó jẹ́ bẹ́ẹ̀ ṣe wà yín sìn kẹ́ wá máa accuse pé ẹ mọ̀ wípé owó yìí wà lọ́wọ́ yín. Company yẹn ó ń ṣe bàtà ń bẹ̀ ni. Mo wó church mi ni mo wá fẹ́ sọ di company tó ti fẹ́ máa ṣe bàtà tó dàtí gbogbo àwọn tó ò níṣẹ́ bí n bá tiẹ̀ lè gba gbogbo èèyàn bí ojú 20% nínú wọn, èmi náà á fi ayé fún wọn. But church yẹn tẹ́ fi 60 something million tẹ́ fi kọ́, gbogbo èrè ibẹ̀ ibo ló ń lọ? Ibo lọ́lọ́run yẹn wà tán tí ń kó èrè fún? Kí ni achievement àwọn youth nínú church yẹn? Kọ́nú ilé mo ti kọ́ everything kákọ̀dẹ̀ ṣe do ṣọ́ọ̀ṣì ní kékeré tó kù ní. Wọ́n ta sí mi, èmi náà dẹ̀ yà ń wò wọ́n rán tèmi, mo dẹ̀ gbójú lọ́lọ́run. Kì í ṣe nítorí pé Yorùbá Nation ràn mí lọ́wọ́ nígbà demolition ṣọ́ọ̀ṣì tó wà lówóró ni mi ò ṣe sọ̀rọ̀ Yorùbá Nation. Fún gbogbo ẹ̀yin tẹ́ ń pè mí tẹ́ ní bàbá kí ló dé ẹ kò silent, not because of that. Mo jẹ́ ìrírí bọ̀dá kan, wọn ò ní dárúkọ ẹ̀, ó wà ní UK, wọ́n sì bá mi sọ̀rọ̀ lánàá, wọ́n ní listen bí mo ṣe ń bá ẹ sọ̀rọ̀ yìí mi ò ní mọ́tò kankan lẹ́sẹ̀, mọ́tò 4 ni mo tà. Ẹ máa gbọ́ ọ, ẹ listing kẹ́ gbọ́ bíbá ẹ dáadáa o. A ní pé mo wá sópè nítorí mi ní play gbogbo kinní yẹn tán. Àwọn nǹkan tí mo fẹ́ lò gangan ni mo ti fẹ́ débẹ̀. Bá máa tó mú ẹ gbọ́ ibi báyìí dáadáa. Nínú orí ìsìnkú mo fẹ́ kọ́ bíbá ẹ̀. Even bàbá Sunday Igboho gan mo pè wọ́n níjọ́ náà tí mo gbọ́ pé dá bàbá wọ́n lè ra mọ́tò fún bàbá Ládò. Bí bàbá ní àwọn ra mọ́tò fún bàbá Ládò fi ṣe prank ni o. Ẹ ra mọ́tò fèmí náà. Ṣé gbọ́? Ṣé tí mo ibi tá à ń lọ ń sìn? Ṣé tí mo ibi tá à ń lọ ń sìn? Ṣé mo ibi tá a ti ń bọ̀? Ṣé mo ibi tá à ń lọ? Títorí ẹ̀ Sunday Igboho láti lọ máa bẹ̀ káàkiri. Bọ̀ tó bá yẹ pé ó ṣe ṣọ́ọ̀ṣì fún yín nígbà yẹn ni, tó bá yẹ kó pé ó kó 50 million fún yín, ó lọ bá yín wọnú bank tó lọ gba owó tó lóun fún yín lọ́fẹ̀ẹ́ kóun tiẹ̀ lọ jẹ gbèsè ẹ̀ kó máa san tax lé lórí or kó máa san interest lé lórí, it doesn't really matter. Kó ṣáà ti kọ́kọ́ dá síṣẹ́ Ọlọ́run náà. From there kó tó wá ra mọ́tò fún yín. Ní ròsè yín, ìjáde irú eléyìí kan Ọlọ́run máa fún yín. Ọlọ́run máa sọ fún yín ní pé ẹ̀mí mi gan mo ti fílẹ̀ díẹ̀ tó bá ń bọ̀ a máa jọ débẹ̀ ni. Onílàkàyè òun ni ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí, ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí. Gbogbo ẹni tó bá kù tó bá sọ wípé bóyá torí owó, àìmọye ẹni tó lùzì iṣẹ́, ó lùzì ilé, èmi mẹni tó jẹ́ pé ó lùzì ilé. Ẹ̀gbọ́n ẹ̀ tó fi gbogbo ọ̀rọ̀ property ẹ̀ sílẹ̀ fún nígbà tó ń ṣe ọ̀rọ̀ Yorùbá Nation, ó sọ di ẹdun arinlẹ̀. At the end of the day kò ó wà ní ìhòòhò ni. Tó lè jẹ́ pé àwọn èèyàn mọ̀ wípé yes nǹkan ọ̀rọ̀ là ń ṣe yìí sẹ́ ẹ̀.
nǹkan ìlú là ń ṣe ìyáná wà, kò sí anybody kankan tó jẹ́ wípé torí pé mo jẹ́ èèyàn Ọlọ́run, Ọlọ́run yẹn gangan ni kó fún yín ní kó fún oh my God. mi ì ní mọ́tò ṣó jẹ́ kí ó rí báyìí fún mi ládùúgbò gbogbo ìyà tí mo jẹ lórí ọ̀rọ̀ Yorùbá Nation. Ṣáàdúró gbogbo ìyà tẹ́ jẹ lórí ọ̀rọ̀ Yorùbá Nation. Oh my God. Ládùúró gbogbo ọ̀rọ̀ ìyà tó jẹ lórí ọ̀rọ̀ Yorùbá Nation. Mo ní gbogbo ọ̀rọ̀ ló máa ń sọ bọ̀, gbogbo ọ̀rọ̀ kan ló lésì. Bọ̀ àwọn ọ̀rọ̀ kan wà èèyàn lọ́kàn láti sọ sí ni. Èèyàn kan it's not because of bàbá wa nínú Olúwa. No, it's not because of àwọn ẹlòmíì tó nírú àdìsọ́kàn yìí. Ọlọ́run gan pàápàá gan à ń sọ̀rọ̀ Ọlọ́run. Jesus Christ gan tó jẹ́ pé àwọn ẹlòmíì gan ní Olúwa àti Olùgbàlà ló jẹ́ fún àwọn, à ń sọ̀rọ̀ ẹ̀ gan. Ànábì Muhammad gan pàápàá gan tó jẹ́ pé tá bá dárúkọ ó yẹ ká fi dára lẹ̀ ká pé sallallahu alaihi wasallam. Ẹlòmíì gan ni pé á jẹ́ sọ̀rọ̀ ẹ̀. Ìyẹn lè máa ṣe pé àwọn kan sọ̀rọ̀ yín ọ̀n tún ṣe kinní kan mọ́ tàbí nǹkan kan. No, Ọlọ́run tó dá wa gan à ń sọ̀rọ̀ ẹ̀. Tẹ́ bá wà ní mímọ́ àti ọkàn tó dáa, ẹni tó sọ̀rọ̀ yín ní búburú àti ẹni tó sọ̀rọ̀ yín dáadáa, bàbá dáríjì wọ́n nítorí pé ọ̀n mọ nǹkan tó ń ṣe. That's all. Torí ìránṣẹ́ Ọlọ́run la pè yín. Àwa irú èmi tí mò ń sọ̀rọ̀ yìí sìn, ọmọ èṣù lèmi. Torí òjíṣẹ́ lèṣù jẹ́ fún ìran tèmi, ancestors tèmi lèṣù jẹ́. Ṣé ẹ understand? Tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni mi ò mọ̀. Irú èmi ń sìn mo lè pààrọ̀ orúkọ mi lè ní mo ń jẹ́ èṣù bí yìí. Èṣù gbé mi ga, èṣù bá mi ṣe, èṣù ṣe yìí. You know? Èṣù ṣe mí lóore, èṣù gbà mí láàyè àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Nǹkan tó bá mú àwọn èèyàn gan tó lè máa sọ̀rọ̀ èṣù wípé èṣù ìdíṣẹlẹ̀ bí ọ̀rọ̀ àáfà kan ni ó ní kò sẹ́sìn tó ní positive tí ò ní negative, bẹ́ẹ̀ náà lẹ̀sìn ìbílẹ̀ náà nìyẹn náà. Torí ẹ̀ bàbá mi gbogbo ìtàwọn ọmọ yín bá sọ ìkẹ́kàn ṣe báyìí ni bàbá dáríjì wọ́n nítorí pé ọmọ nǹkan tó ń ṣe àgàgà ilé ìgan tó lóhun tó wá jẹ́ because mi ò rí bí tí sí náà tó máa ń gbá traces ẹ̀jẹ̀ mi lọ because èṣù ìsọ orúkọ bá mi tálẹ́ wọ́n fún mi ní bá mi tálẹ́ dùn mí nínú ayọ̀ mi pọ̀ ọlá mi pọ̀ sí orúkọ ó ń pè mí ní orúkọ yẹn ṣó ti yé yín orúkọ mi ni mo ṣe pé èṣù tí èèyàn kan dé tó sọ wípé mínìní èṣù tí yìnyẹn òun lélẹ̀ yàrá Satan ní tiwọn ọ̀n ríbi láti túmọ̀ ẹ̀ sí. Torí ẹ̀ bàbá mi nínú Olúwa tá bá sọ gbogbo nǹkan tá à ń sọ yìí ẹ kàn ṣàtúnṣe torí ọjọ́ iwájú àdẹ̀mọ́ pé àwọn ẹlòmíì máa pick nǹkan kan nínú ẹ̀ nǹkan tó concern mi gangan nìyẹn bọ̀ èmi ò jáde láti wá bú yín bọ̀ mo kàn láti sọ àwọn point kọ̀ọ̀kan nínú àwọn ọ̀rọ̀ yẹn pé no kò yẹ kó rí bẹ́ẹ̀ kò ń ṣe torí tí yín nìkan torí àwọn etí mi lọ́jọ́ iwájú tàbí nísìnyí. Kí lẹ ṣe sí ọ̀rọ̀ Yorùbá Nation tó deserve wípé ṣe Sunday Igboho máa ra mọ́tò ẹ mọ iye ẹni tó máa ra mọ́tò fún gbà yẹn ẹ mọ iye ẹni tó máa ra mọ́tò fún ẹ̀yin tí bá wọn lọ sunú igbó ṣé ẹ ti lọ sunú igbó sà ṣé ìbọn ti bà yín lápá tàbí lẹ́sẹ̀ rí sà ṣé ẹ̀yin bá wọn lé Fúlàní nínú igbó ṣé já sínú odò ṣé wọnú ìrà tó ń fà yín sókè báyìí ṣé jáde nínú chọ́ọ̀chì yín fún 21 days tẹ́ ẹ̀ súnlé tẹ́ ẹ̀ ń ti ìlú kan lọ sí ìlú kan tó jẹ́ pé àwọn èèyàn lọ tún dáwó mọ́tò fún yín láwọn area ibi tẹ́ bá dé wípé àbíbá ilà wà báyìí o àti owó mọ́tò wa ti tán lórí ọ̀rọ̀ Yorùbá Nation ni mi sọ ẹ́ pọ́n lọ táṣọ wọn ọ̀tá bàtà o lórí ọ̀rọ̀ Yorùbá Nation yìí ni o tàbí ẹ gbọ́ ni ẹ̀yin ti jáde ńlé fún ọjọ́ mẹ́ta tó jẹ́ pé ọjọ́ méjì lẹ fi jẹ ó dín 24 hours mí ẹ̀ jẹun lórí pé ẹ̀rín ìrìn ọ̀rọ̀ Yorùbá Nation yìí. Ẹ̀yin ti rìnrìn Yorùbá Nation yìí tó jẹ́ wípé ó ń pè èèyàn lọ́wọ́ báyìí wípé ọmọ ẹ̀ sick tó dẹ̀ ń ṣe mítìnì ọ̀rọ̀ Yorùbá Nation tó wòó pé tóun bá parí mítìnì yẹn kóun lọ attend sọmọ yẹn ìgbà tó máa pè padà tán lọ́mọ ti kú.
lórí ọ̀rọ̀ Yorùbá nation ṣé mọyẹ ẹni tó lose iṣẹ́ ní ìlú òyìnbó yìí lórí ọ̀rọ̀ Yorùbá nation, ṣé mọyẹ ẹni tó jẹ gbèsè ilé up tí bá ṣe ń sọ yìí tó jẹ́ pé Ọlọ́run nìkan ni ò tí jẹ́ kán gba ilé lọ́wọ́ ẹ̀, ṣé mọyẹ ẹni tó ti gba mọ́tò nídìí ẹ̀ torí ọ̀rọ̀ Yorùbá, ṣé mọyẹ ẹni tó ti gba iṣẹ́ lọ́wọ́ ẹ̀ tíṣẹ́ bọ́ lọ́wọ́ ẹ̀ lórí ọ̀rọ̀ Yorùbá nation, wípé ó ka wípé ó ń ṣe mítì tàbí ó gbé mi àìmọye ibi iṣẹ́ nílùú òyìnbó 99% ibi iṣẹ́ nílùú òyìnbó you are not allowed láti lo fóònù, láti gbé fóònù, láti gbogbo ẹ̀, òun dẹ̀ ni most wa la máa ń yọ láti ṣe tá a bá wà lẹ́nu iṣẹ́. Ibi tẹ́ bá ti pín sí níbẹ̀ ẹ bá wa ṣe fídíò mi láti ṣàlàyé fún ọmọ Yorùbá so that a lè support yín. Gbogbo iṣẹ́ mi kà sílẹ̀ mo ní proof ẹ̀ ni, kò ṣe pé mo gbọ́ mo mọ àwọn tí àwọn nǹkan yìí tó ṣẹlẹ̀ sí ni. Èwo tó bá ṣẹlẹ̀ sí yín ẹ fún wa ní proof, ẹ gbé jáde tẹ́ fi deserve ẹ̀ wípé òkè Chief Sunday Igboho ó ń láti ra mọ́tò fún yín. Chief Sunday Igboho ò lówó lọ́wọ́, ó fẹ́ sọ fún àwọn kan, ó máa sọ fún Koiki ò bọ́ta láti gba owó fún yín. Ìyẹn lè wá sọ pé Ọlọ́run ríran sí yín wípé tó bá jáde síta tí Tinubu bá fi kúrò ńbẹ̀ ọ̀tá ẹ̀ máa wà ńbẹ̀ ni, ọ̀tá ẹ̀ ló máa wà ńbẹ̀ ní agbára lọ́wọ́ Ọlọ́run. Tó bá jẹ́ lótìtọ́ àtòdodo ní Chief Sunday Igboho ó wù wọ́n, ó máa hun ẹlẹ́dàá wọn. Tòkú tó fẹ́ ṣe fún ìyá ẹ̀ yẹn ó máa rójú ṣe ni, òun ló máa ó tẹ̀ ti gbẹ̀yìn ìyá ẹ̀ bọ́ Ọlọ́run á fún ní ẹ̀yẹ yẹn, Ọlọ́run á fún ṣe, á dẹ̀ padà láyọ̀ ní agbára lọ́wọ́ Ọlọ́run. Kò sí mọ́tò lẹ́sẹ̀ mi bí n fẹ́ lọ síbì kan, mọ́tò àwọn ìkan nínú àwọn èèyàn wa òun ni mo máa gbà. Nítòótọ́ mo dẹ̀ reason sí bàbá ṣẹ̀ṣẹ̀ dé Germany nínú oṣù yẹn náà wọ́n ṣẹ̀ṣẹ̀ dé Germany ìgbà kúrò ní Kútọ́nù. Mo dẹ̀ reason sí nǹkan tó sọ pé. Nínú imagine nǹkan tó ń sọ is not before kí bàbá gan kó tó kúrò ní Kútọ́nù, kò ń ṣe nígbà tí bàbá yìí wà ní Nàìjíríà gan, nígbà tó wà nínú gbogbo ìlà ìlò yìí ni o. Ṣé gbọ́ tó tún sọ pé àwọn náà dẹ̀ reason sí pé gbà ẹ̀ náà tún kúrò náà ẹ̀ṣẹ̀ kúrò náà padà tàbí sí kó tá à ń sọ nǹkan tí ò pẹ́ ni nǹkan tí ẹ̀yin tẹ́ ti parí chọ́ọ̀chì 67 million ọmọ Yorùbá. It's not because of bàbá wa nínú Olúwa yìí nìkan, bí òun ṣe torí wípé àwa tí a kù. Owó ò sí lọ́wọ́ àwọn o, ṣùgbọ́n. Ṣé láti sọ yẹn fún èèyàn wípé owó ò sí lọ́wọ́ àwọn? Kí Chief Sunday Igboho tiẹ̀ ní odò tó ti ń sin ẹja tó ń bata ẹja tó jẹ́ pé òun ló mọ́nítọ̀ ńgbà náà, ṣé nǹkan tó máa tà nínú nǹkan tó níyẹn nígbà tí ò sí ńbẹ̀ ṣàfẹ́ fi wégbà tó wà lórí ìdúró yẹn ni tó lè mọ́nítọ̀ nǹkan ẹ̀ fúnra rẹ̀? Tàbí Yorùbá náà kọ́ ló sọ pé ojú olójó lè dàbí ojú ẹni? Àwọn èèyàn mà burú o, pẹ̀lú bọ́mọkùnrin yẹn bóyá ń lọ káàkiri kéèyàn Ọlọ́run kan tún ìmọ̀ sọ pé òun request nǹkan kan lọ́wọ́ ọmọkùnrin yẹn. Ó ní ká direct sí àwọn èèyàn ò dá wa lóhùn, ṣùgbọ́n ojú máa túnra rí, òwe àkàlà máa gbóni. Ibi tójú ti máa túnra rí yẹn ibẹ̀ làwa jókòó sí. Ṣùgbọ́n àwa ò wá tó ní rí nǹkan tá a rí t'Olúwa fi hàn wá ní ọ̀pọ̀ǹdógó ẹ̀. A ò wá ní rí nǹkan t'Olúwa fi hàn wá lórí ọ̀rọ̀ bàbá Sunday Igboho yìí tí ọ̀rọ̀ ẹ̀ jẹ wá lọ́kàn, tí èmi mọ̀ tọ́lọ́run sọ wípé àní ṣe alẹ́ ní. Now ẹ wo ẹ má jẹ ibi tá a fẹ́ lò òun láti lò yẹn, nǹkan t'Ọlọ́run fi wọ̀nyí yẹn àti àwọn nǹkan tí ó wà nínú ìjọmọ ènìyàn tó wà nínú ara yín, ẹ ti mú gbogbo ẹ ti páàkì gbogbo ẹ papọ̀. Lórí ti bàbá Aládò náà wọ́n ra mọ́tò fún bàbá Aládò, ẹ pè wọ́n wípé wọ́n ra mọ́tò fún yín, ẹ̀yin náà fẹ́ mọ́tò, wọ́n láwọn kan làwọn ra mọ́tò fún bàbá Aládò, gbogbo ẹ̀ náà lẹ ti sọ papọ̀.
èyí tẹ́ gbàgbọ́ nínú ẹ gbàgbọ́, èyí tẹ́ dẹ̀ gbàgbọ́ nínú ẹ gbàgbọ́, bọ̀ a mọ̀ pé lágbára lọ́wọ́ Ọlọ́run àti wípé ojú ti là, kò sọ́bọ nídọ̀rẹ́, a mọ̀ pé Ọlọ́run tó pọ̀ ló wà ní Nàìjíríà. Gbogbo àwa fans, gbogbo àwa ọ̀rẹ́, gbogbo àwa ẹbí Chief Sunday Igboho, a reject èyí tẹ́ sọ yìí, a reject ẹ̀ fún Chief Sunday Igboho ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà, torí pé Ọlọ́run tó wà nílẹ̀ Yorùbá pọ̀. Tọ́ bá lọ bọ́ lọ́run àfáàǹsì nǹkan míì ní òsọ, tọ́ bá lọ bọ́ lọ́run àwọn babaláwo nǹkan míì láwọn náà rí, àwọn lọ́túnkù, tọ́ bá tún lọ bọ́ lọ́run àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, tọ́ bá lọ bọ́ lọ́run ọ̀pọ̀lọpọ̀ Christian náà lọ́lọ́run lóríṣiríṣi, Muslim lọ́lọ́run lóríṣiríṣi. Ìgbà míì gan náà gan àwọn babaláwo gan pàápàá gan wọ́n lè lọ sọ́dọ̀ ilé kan sọ wípé wọ́n rí epo, kí wọ́n dọ́dọ̀ ilé kan ní ẹran àti ẹ̀wà náà rí. Torí Ọlọ́run pọ̀ lóríṣiríṣi, bọ̀ èyí tẹ́yin gbé wá yìí àwa reject ẹ̀, ẹlẹ́dàá wa ọmọ Yorùbá reject ẹ̀. Kò sí ikú kan tó máa pààyàn kan nínú wa, gbogbo wa pátápátá la máa yè, gbogbo àwa tá a bá lọ la máa ṣe rere. Ìgbòho fúnra rẹ̀ tó lọ ṣe tòkú ìyá ẹ̀, ó máa ṣe rere torí nǹkan tó wùn ni ó dẹ̀ máa wùn ẹlẹ́dàá ẹ̀. Lágbára lọ́wọ́ Ọlọ́run aburú kan ò ní ṣe wá. Kò ń ṣe wípé àwa náà fọwọ́ sọ̀yà wípé máa lọ mò ń wẹ̀ yẹn náà, bò tó bá jẹ́ nǹkan tó wùn nìyẹn, ẹ jọ̀ọ́ ẹ torí Ọlọ́run. Ṣé Ìgbòho wá jẹ́ bébíà? Ìgbòho jẹ́ ọmọ tó ń gbé lọ sọ́wọ́ lọ sí kitchen, ṣé kò mọ nǹkan tó fẹ́ ni? Èmi náà jẹ́ number one, tó bá fi dúdé mi gan, tó bá fi dúdé mi lèmi sọ, mi ò ní sí ní pé àìrọ̀ èmi tiẹ̀ káwọ́ mi òkè ni, bò tó bá ti jẹ́ nǹkan tó fẹ́ nìyẹn. Ó dàbí ìyàwó tó fẹ́ kọ́kọ́ ni, tàbí ọkọ tó fẹ́ kọ̀yàwó. Gbé tó ibi tó bá ọ̀rọ̀ ìdè yìí, tó bá ti jẹ́ nǹkan tó múnú ẹ̀dùn ni, tó bá dẹ̀ lóhun ò ṣe mọ́, ẹ fílẹ̀, ẹ má jọ para wọn, ẹ jẹ́ àfàdúrà sí wọn ni. Ẹ sọ wàá máa rí àwọn tó máa bá wọn sọ gbọ́rọ̀ nǹkan tòkú ìyá Ìgbòho tó wà nílẹ̀ bó ṣe rí náà nìyẹn. Àwọn tó máa ṣe ọ́díò jáde ti ṣe, àwọn tó lè bá wọn sọ̀rọ̀ fúnra wọn lè bá wọn sọ, ó jẹ́ àdúrà ló kù. Bá ti mọ̀ náà ibi tó ti wá, ibi tó ti yọ. Mo kí gbogbo wa nílé lóko lẹ́yìn òdì pé akúbójú ọjọ́ ṣe rí, mo kẹ́yìn ìyá, mo kí bàbá, mo kí ẹ̀gbọ́n, mo kí àbúrò. Èmi ọmọ yín olólùfẹ́ yín Dr. Zabby Talk Show, ayé ọpẹ́ yọ. Ṣé ọ̀rọ̀ títí náà ní agbára lọ́wọ́ Ọlọ́run, ayé ọpẹ́ a máa yọ fún wa, lórí ọmọ, lórí ìdáwọ́lé wa. A ní fojú sunkún ọmọ, ọwọ́ wa ní kọ̀sàlẹ̀ àpò. Yorùbá nation no going back, torí àrí ọgbọ́n mi láti dá sí. Bọ́ ìgbà wo ló jẹ́ Ọlọ́run nìkan ló mọ àkókò wo ni, Ọlọ́run nìkan ló mọ̀ bọ̀. Ìgbìyànjú lẹ̀dá ń gbà, àwọn tiẹ̀ sọ débì kan ìpógun la máa jà. Ẹ̀jẹ̀ sọ kán lọ bẹ ẹni tán fẹ́ lọ bẹ̀, tán bá bẹ̀ wọ́n àti káwọ́ sókè nìyẹn. That means ogun tó fẹ́ jà yẹn gan tó bá jẹ́ àwọn olófẹ́ jà, a ṣe wá pera wa jọ lẹ́yọ kọ̀ọ̀kan méjì, bó a mọ nǹkan tó wà nínú ìyá rí pákéjì yín. Ẹ ṣé gan ni, God bless you. Èyí tá bá sọ tó bá jẹ́ bí ẹ̀ṣẹ̀, torí mo possible kí fídíò yìí náà kó dé ọ̀dọ̀ yín sà, ẹ má fi ṣèbínú, ọmọ yín lèmi jẹ́. Ní agbára lọ́wọ́ Ọlọ́run, mo dẹ̀ mọ̀ pé ẹ máa kó wa jẹ pẹ́pẹ́pẹ́. Èyí náà dẹ̀ ní ìgbàládùá pé kí àwọn ọmọ yín ká sọnù lẹ́yìn yín, ọmọ yín ò ní sọnù lẹ́yìn, torí pé ọmọ la jẹ́ fún yín. Wọ́n ti ẹ̀ bóyá Jẹ̀bú ni yín tàbí nǹkan kan, ẹ̀jẹ̀ kan náà, ẹ bá tiẹ̀ jẹ́ Ìbàdàn, ẹ bá jẹ́ Èkìtì, anywhere tẹ́ bá jẹ́, ọmọ ni mo jẹ́ sí yín. Mo dẹ̀ mọ̀ pé ẹ ní fojú burúkú wo ọmọ. Èmi ò ṣépè fún yín o, mi ò dẹ̀ bú yín. K'Ọlọ́run wo ọlá yẹn pé ọ̀rọ̀ ni mo sọ, kò ṣe pé bóyá mo bú yín. Nǹkan tẹ́ sọ̀rọ̀ lé, òun náà ni mo ṣàlàyé lórí. K'Ọlọ́run kó tún gbogbo wa ṣe, torí gbogbo wa pátápátá ni ẹrù ẹlẹ́ṣẹ̀. Now, ẹ̀yin ìyá mi àti bàbá mi, ẹ̀gbọ́n mi àti àbúrò mi, bàbá mi ló jẹ́, ẹ má ṣépè fún wọn. Bó wá rí lọ́dọ̀ títí yín náà, ẹ̀yin náà fílẹ̀ nínú comment section, torí àwọn náà máa fẹ́ wá láti wò pé kí làwọn èèyàn sọ nípa nǹkan tó ṣẹlẹ̀ yìí. Bó ẹ má jẹ́ ká búra wa, ẹ kàn bóyá yes ni nǹkan tó ń ṣe yìí, mo gbé kudos, nǹkan tẹ́ ṣe ìyá tó bá dẹ̀ jọjọ́ mi, ẹ má jẹ́ ká gbé nígbè bẹ́ẹ̀ o. Yorùbá nation ń ṣe Chief Sunday Igboho ń ṣe dàróṣà o, òun náà fi lé àtọ̀nà ẹ̀ sílẹ̀ láti wá ní kóun lọ dá sọ̀rọ̀ kínní ni o. Ẹni tó yẹ káwa bùkún gan ni ká mú nínú ìtàpó wa wípé ká tẹ̀ fẹ́ ẹ̀mí ìmoore wọn. Nǹkan tó yẹ káwọn ará church gan kan gba gbogbo owó ìdá mẹ́wàá, kan wá sọ pé àwọn pín sí méjì, pé ọmọ Adéyẹmọ ó ṣe gudugudu méje yàyà mẹ́fà lórí èyí tó tiẹ̀ wà, ẹ jẹ́ ká máa fún ní 50% nínú ẹ̀. Ó ṣàbí ò lè gbèmí ṣe bí mo lè gbà mí bó ṣe bá mi, bàbá tiẹ̀ wá lè fún
kò yẹ ká tún gbà lọ́wọ́ ẹ̀. Mo dẹ̀ mọ̀ pé lágbára lọ́wọ́ Ọlọ́run, torí pé a rí i pé àwọn aráàlú òyìnbó dọ́là lọ fi ránṣẹ́ sí, kò rí bẹ́ẹ̀. Kọ́lọ́run kó tún wa ṣe, Kọ́lọ́run kó gbàdúrà wa. Mo kí wa lẹ́ẹ̀kan sí gbogbo ẹ̀yin tẹ́ bá jẹ́ nígbà àkọ́kọ́, mo kí yín pé a káàbọ̀ sórí ètò Dr. Zabby Talk Show Àyè Ọpẹ́ Yọ. Ẹ bá wa share, ẹ bá wa like, ẹ bá wa fi comment sílẹ̀, mọ̀ pé mo máa ń like, ẹ bá wa like, ẹ bá wa tẹ like mẹ́. Ẹ dẹ̀ bá wa fi comment báwo ló yẹ lọ́dọ̀ ìtẹ́ bá wa fi sílẹ̀. Ẹ̀yin tẹ́ bá ti subscribe so that anytime tí wọ́n ṣe program á lè máa fún yín notification. Ẹ bá wa lọ sí subscribe, kẹ́ bá wa subscribe, kẹ́ bá wa tẹ bell tó wà ńbẹ̀ so that anytime tí wọ́n ṣe program á lè máa fún yín ní notification. God bless you. Yoruba nation, no going back. Ní agbára lọ́wọ́ Ọlọ́run, a ní padà sẹ́yìn. God bless you. Bye for now. Thanks.